as an intermediary between the then and now of the Yoruba culture, who is dedicated to bringing out both the known and unknown beauties in and around every interesting part of Yoruba community. Today we will be exploring Agbonle, one of the ancient communities in Oke-Ogun that constituted the second largest part of Oyo State, starting with Oke-Ipeta. Àwọn tí ó jẹ́ tí wọ́n wà ní tó ń sọ wọn. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá ti fún tọ̀hún yẹn tẹ́, wọ́n kẹ́ ọ lọ òǹbòdè níbí. Àwọn security. Àwọn security. Àtọ̀sí àtòrò àwọn Yéṣu. Ohun tí mo sọ fún iṣẹ́ wo nìsín, sẹ́ni tó gbọ́ ẹ̀sìn lọ. Àyè tí gòkè tó kò síbi tí kankan lè máa bọ̀ wá tí wọn ò ní rí. Ohun tí mo sọ fún yín kò síbi kíbi tí kẹ́tẹ́ lè mọ́ bọ̀ wá tí wọn ò ní rí. Àtọ̀sán àtòru ni tẹ́ bá farabalẹ̀ nísìn tí ẹ bá ti kúrúkúrú ni màá fi Agbonle hẹ̀yìn ẹ̀ ọ̀ tó yà bí. Sẹ́rí Agbonle lẹ́ ń wò yẹn. Sọ̀rọ̀ tá à ń sọ yéyìn àbí kì í ṣe bóyá amúyíwánú gbó lásán gẹ́gẹ́ bí mo ti ń sọ àwọn kan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn àwọn bàbá wa wọn ni wọ́n ní ká mú yín wá bẹ̀. Àyà. Sẹ́rí àwọn kan tá à ń sọ báyìí ṣe ti rí pé ó rí sẹ́rí fúnra ara wọn ni wọ́n ń wá òkúta yẹn jọ wọ́n ń wá yẹ̀pẹ̀ wọ́n fi mọ́ àwọn odi yẹn sẹ́rí báyìí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Sẹ́rí nǹkan tá à ń sọ. Àrí bàbá. Ó rí ilẹ̀ àbí. Gan. Àgbẹ̀wò ó rí gan. Èyàn ti rí. So àwọn òkúta wọn bọ́n ṣe tó kò sí sìmẹ́ǹtì láyé ìgbà wọn lo yèèpẹ̀ láti fi ṣe papọ̀. Ìpele kejì rèé tó súnmọ́ bíi tí wọ́n ń gbé gẹ́gẹ́ fúnra ara wọn. Bẹ́ẹ̀ni. Àní tá a wà yìí níbẹ̀ ni tẹ́ni tó jẹ́ ọba gangan wà. Tó jẹ́ ilé ọba. Tó jẹ́ ilé ọba wọ́n kọ́lé fún tó ó súnmọ́ gbogbo ọ̀rọ̀ àtàwáyé súnmọ́ lókè báyìí. Àpé ọba láyé ìjọ kò sí nǹkan tó ṣe ju pé wọ́n náà wọ́n fi kọ́lé. So ògèrègèdè pé kí ni wọ́n mọ ọmọlé yípo ìgbà yìí. Security yẹn náà ẹ tó lè kan ọba. Ẹ tó lè kan ọba. Oríṣiríṣi security. Gbọ́ yé bàbá. Nǹkan tí mo ń sọ fún oyè yín àbí ó sì rí. Oyè bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni very real. Kì í ṣe pé bóyá torí pé bóyá a fẹ́ gbé mọ́ra ó jẹ́ ká. Àwa náà jẹ́ nìkan tó nígbàgbọ́ nínú àṣà Yorùbá. Iná ló jẹ́ ká máa ṣe gbogbo eléyìí a sì jẹ́ nìkan tó yẹ pé a nífẹ̀ẹ́ pé ìbá táwa náà gbọ́njú bá a fẹ́ kó parun a fẹ́ káwọn tó yẹ pé táwa náà bá ń bímọ
àwọn náà ò lè mọ tọ́ka sí àwọn nǹkan tí àwa náà tí Yorùbá ní. Kò ní jẹ́ pé àwọn aláwọ̀ funfun àbí àjòjì kan ni ó mọ ṣàlàyé fún wọn pé báyìí ni Yorùbá ṣe rí, báyìí ni Yorùbá ṣe rí. So àwọn nǹkan táwa náà ṣe nìyẹn. mo ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi. Agbonle ìlú 14th century ni. 14th century. bẹ́ẹ̀ ni ó lójú ìlú tó jù lọ lókè-Ògùn. Bísàkété tó yẹ kó lè sọ̀tàn Agbonle pé bàbá yẹn l'Agbonle débẹ̀. Wọ́n bá yà rí kà nínú ìwé lókù sọ pé ìtàn gbogbo ó wà nínú ìwé. Wọ́n bá rí kà lókù Ṣakí ò lè sọ pé Agbonle ìlú tó sàgbà Agbonle ń bì ní Tèdè. Tàbá nù bẹ́ẹ̀ ni bó ti wà kékeré yẹn ó ju Agbonle lọ. Àbá nínú tẹ̀ bẹ́ẹ̀ ni o. So ní gbogbo kàràkàrà yìí ìlú tó pọ̀ ojú Ọ̀yọ́ tó tún lè ju Agbonle lọ ní Ọ̀yọ́ lé bẹ́lẹ́gbẹ́ Ìgbòho. Ọ̀nà ẹgbẹ́ tilẹ̀ gbà wọbẹ̀. Ọ̀yọ́ lé. Tó wà nínú Old Ọ̀yọ́ National Park. Ẹ ṣe àwọn ìlà tó lè pé wọ́n ṣàgbà Agbonle. Àgbọ́yé bàbá. Bí Agbonle ṣe rí bàbá dọ́dọ̀ kábíyèsí wọ́n mọ̀ fọ wéwé ní ọmọ òfin tó wá sí pé títẹ̀ ni àbá gbé àwọn bàbá àgbàlagbà wá ṣùgbọ́n wọn ò ní lè gòkè yìí ṣùgbọ́n síbẹ̀ gan. Ẹ wọ́n rí lóòrèkóòrè báwa náà ṣe sọ láàmú padà wá. So a fẹ́ yí Òkè-Po. So bí òkè yẹn ṣe tóbi sí so a rìn lọ lẹ́gbẹ̀gbẹ́ báyìí kan tó padà síbi àwọn ibì kankan ń bẹ tá fẹ́ fi hàn yín ń bẹ. Àwọn òkò kan ń bẹ níbí yìí a sọ díẹ̀ nípa wọn a lè sọ pé pọ̀ ṣùgbọ́n a sọ díẹ̀ ń bẹ bí gbólóhùn méjì Ọlọ́run pẹ̀lú wa. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Àmín bàbá ẹ ṣé gan-an. Bàbá mi ṣé kò tí ọ̀dọ́ tiẹ̀ ni bàbá. Àwọn ọkùnrin tó wà níbí tó bá ṣe bí 10 years ọdún mẹ́wàá sẹ́yìn náà bá àwọn ọgẹ ọdún tí wọ́n gbìn gbà àwọn ọgẹ ọdún sì wà abájọ ọdún yẹn ó ti gbàgbé ṣùgbọ́n ó sì wà ń bẹ síbẹ̀. Agbẹ́bí ọba wà àwọn èèyàn sọ dídì yìí ká ní wọ́n sọ sáà ní. So ìdí nìyẹn a sì ń wo àwọn nǹkan tó ṣe bí àmì a sì ń wo àwọn nǹkan àmì torí bí tẹ bá ti rí táwọn èèyàn bá ti gbé ẹ mọ̀ rí bí àpáàdì ní ìṣẹ̀ṣẹ̀ gbogbo kódà tí ẹ bá ti gbé kí nínú ẹ rí bí owó ẹyọ kankan gbogbo làá máa ń sá ń bẹ̀ tá a bá ti wá lóòrèkóòrè. So Ọlọ́run yóò wà pẹ̀lú wa Ọlọ́run ó dúró sí wa. Eré òkè ọ̀bọ̀n wọ́n mọ̀ rí òkè ọ̀bọ̀n wọ́n mọ̀ rí sí gbogbo wọ́n mọ̀ rí sí Ṣakí. Ẹ rí gbogbo àwọn ìdó tó wà ní agbègbè wa. Ibi yìí níbi tó ga jù. Ewé ìpẹ́pẹ́rẹ́. Àwọn kan ló wà ń bì. Àwọn èyí ni wọ́n mọ̀ wo gbogbo ìpínlẹ̀ wa ní òkè òkè ni àwọn ni wọ́n máa ti ní wọ́n máa wo gbogbo ẹ̀. Àtọ̀sí àtòru àwọn ò ní sùn. Àwọn náà jẹ́ bí aláàbò. Táwọn bá ń kiri nìkan wọ́n ti tèmọ̀ sọ fún àwọn tó wà ní ẹnu bodè pé ẹ má sùn ẹ má ṣàfùrà ẹ má dúró ẹ má dúró. Ó bí mo ti sọ nígbà náà ilé ni gbogbo orí ìpínlẹ̀ ilé ni tí ó sì ń sin ìwé kò sí bí ó sì ké kí Agbonle tí mo ní fi ìwé. Ẹ̀fọ́kọ́ bá mẹ́rin wọ́n bí ní ìlú. Tí wọ́n bá ń fi Agbonle tí wọ́n bá ti ké ìpẹ́ta yìí mọ́ oríkì wọn sì kú nínú oríkì Agbonle. So bí àwọn kẹwọn ti wà ní Ọlọ́run ó dé ìgbà kó sì ràn wá lọ́wọ́. Ká tẹ̀síwájú àmì. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ẹ jẹ́ á tẹ̀síwájú.
ìkòkò tí wọ́n mú ìkòkò bí òru tí òun là ń sọ. Bàbá kí ẹsẹ̀ yára ti jẹun bí wà. Ojú omi lásán sọ́sọ̀ fún omi ni. ojú omi Omi lásán omi. Ìgbéra ojú omi. Ìbò tí mò ń wí yẹn. Àwọn ẹranko burúkú sì wà ń bẹ bí sìn. So ó jí bí wípé ẹ bá sọ̀kẹ́ sí wọn àti àwọn ènìyàn tó ń bọ̀ ìfẹ́ bá pọ̀ gan. Àwọn ifá òsì yé wà ń bẹ. Kì í ṣe kò táwọn yẹn ń gbé ni o. Ṣùgbọ́n nígbà yẹn ọ̀kan nínú àwọn ọ̀sà tí wọ́n bọ́ ń bẹ̀ ní ìwò yẹn. Àmọ́ kankan tí wọ́n kó síbẹ̀ tó fi ń bọ́ mọ́. Kì í sin àwọn ẹranko burúkú yẹn òsì yé bẹ́ẹ̀. Bí wọ́n ti ń pa wọ́n tó irọ́. Tẹ́lẹ̀ wọ́n máa ń jáde dáadáa. Wọ́n máa rí wọn. Ibi tí everybody bá ń tọ̀ ní kẹ́ máa tọ̀. Tí kì í ju àwọn ti sísìn lọ. Bẹ́ẹ̀ni. Àwọn àpáàdà ayé àtijọ́ lélẹ̀. Àwọn kòkó ìdáná àbí nǹkan kan láyé àtijọ́. Bẹ́ẹ̀ni bí wọ́n ṣe jẹ ní ìtòkè ìgbà máa ṣe. Ewé tíkì. I'm coming. Hold on. Ebe yẹn lè jẹyàn. Ẹ yẹ ká fún. Kò lè tó kórìíro. Ẹ máa sọ bàbá ẹ máa fi ìdíje. Okay. Jí o, tẹ́ bá sọ nǹkan sí ní ìsìn lọ ní o. Lọ ni. Ẹ lọ pátápátá ni. Yóò yí jìn gan bó ṣe wà yìí. Ó dé sàlẹ̀ àpáta lọ́hùn ni. Àyè tó ti akọ wáyàn. Mo ń tò. Kò sí nǹkan tẹ́ sọ sí yóò mọ lọ gbogbo náà. Mo mú ọ̀pá lọ́wọ́ báyìí. Ẹ gbọ́, òun ní lọ ni. Kí ni ìbọn àwọn ẹja náà jù sí? Kí ni empty stuff? Àdéhùn ti lọ gẹ́. Bẹ́ẹ̀ni. Mo mú ọ̀pá lọ́wọ́ báyìí. Mo ní Bébé. ó gbà lọ́wọ́ mi. Tí ẹ bá ṣe pírímbẹ̀ ní Pírímbẹ̀ ní. tó bá ti gbà ọlọ́ni. Ọlọ́ni. Tí wọ́n mú ẹranko ọlọ́ni ẹ̀ ní. Ọlọ́ni. Bí ìyẹn náà lọ bí ikú sí báyìí bó ti wà ní ọlọ́ni. Òkè òun ló ń bọ̀. Nígbà yẹn. Ó jẹ́ àmọ́ kan tí wọ́n ṣe síbẹ̀. Àmọ́ kan tí wọ́n ṣe síbẹ̀ o. Ẹnì kì í sì débẹ̀. Ṣùgbọ́n a gbàgbọ́ pé àwa ti gbọ́ bá àwọn olúfa mẹ́. Ẹ̀rì kékeré kí mo sọ sí ní ìsìn. Ó ti yé mi bó ṣe dún lọ. Kí ni ọ̀tá pòpò táwọn ọ̀dẹ́ ń lò ní. Ẹ wá wo gbogbo àyíká bó ṣe tẹ́ lọ. English photos of Indian fitness model. Yes. Ok, à ń lọ sí orí òkè tọ́yìn yẹn náà. Kò sí wàhálà. Ẹ já tẹ̀síwájú. Ẹ má jà pẹ́ bí. Ṣé ti yá? Bẹ́ẹ̀ni. Wọ́n ti yá. Ó tẹ́ mi lọ́wọ́ mọ́jọ́ bọ́ o. Kò lè bọ́, kò lè bọ́. Ẹni tí bá ti bọ́ báyìí irọ́ ni Ó parí ní. Ẹ ra bàbá mi láàrin. Ọkùnrin sí ọnù. àwọn kan ní fa ń bẹ́ sálẹ̀ o. Yeah. Okay. Dókítà ó jẹ́ tó lágbára jù mí lọ. So irú òkè yìí dá wà ní. Kò síbi kan lè mọ bọ̀ wá síbẹ̀ tí wọ́n ní mọ̀ torí pé wọ́n ti wá àwọn tó sọ̀ráǹdì gbogbo orí òkè nígbà yẹn bí àwọn aláàbò nígbà náà ṣé mo pé ayé ìgbà yẹn. Ẹ máa sọ̀rọ̀ lọ. Ẹ máa sọ̀rọ̀ lọ. Yóò yá gbogbo orí òkè táàrí gbogbo ẹ̀. Gbogbo ìgbà yẹn kò sí ìkẹjú pé ogun jíjà lọ. Wọ́n sì ṣe ohun tí wọ́n jẹ. So nǹkan tí wọ́n ti ń ṣẹlẹ̀ gan náà nìyẹn. So Ọlọ́run náà ló ń pa wọ́n mọ́ gbogbo ìgbà yẹn. Tewu náà ni gbogbo nǹkan tí wọ́n fi ń bẹ. Ṣùgbọ́n síbẹ̀ gan
ọkàn wọn tún balẹ̀ jọ wá sàn bẹ nísìnyí lọ. ìpẹta ilé la wà yìí. ìpẹta ilé. bẹ́ẹ̀ni. níbi tí àwọn baba ńlá wa tí wọ́n tẹ̀dó sí. ni. so mi ò kàn lè sọ pé iye ọdún báyìí ni wọ́n lò kí sọdún kékeré ni wọ́n lò lórí òkè yìí. wọ́n bí ọba mẹ́rin níbi. nígbà tí a ń sọ pé ogójì ìlú òun ní ṣe ogójì yẹn 140 ìlú nígbà yẹn. so ọ̀pọ̀lọpọ̀ ìlú lọ́kọ̀ọ̀kan. ẹ ti rí pé sí ń padà bọ̀. ok. so ẹ já máa tẹ̀síwájú. bó lọ wá ṣe mu. yóò mú. yóò wá dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni tí ń darí ẹ̀ náà ló bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni. so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ó sì wà pẹ̀lú wa. so a gba Ọlọ́run gbọ́ wípé ohun rere ní ó padà ṣẹlẹ̀. àwa náà sì ń gbèrò láti pé àwọn kẹ̀sẹ̀ ń báyẹ̀ wá mọ̀ parẹ́ àwọn ọmọ wa ọ̀fẹ́. ẹ rí i pé mo ń sọ̀rọ̀ ẹ̀sìn ti fẹ́ pẹ́sìn kẹrin. ẹ̀sìn ní da gbogbo ẹ̀rú ẹ̀sìn ní mùsùlùmí ìgbàgbọ́ ẹ̀sìn ní o ẹ̀sìn ní yóò padà. gbolo òkè mbẹ yóò padà ẹ bá ti fà á sọ́dọ̀ nísìnyí yóò padà lọ́dọ̀ rẹ̀. yóò padà tí ó mú lọ́wọ́ láì. òun ní ń wá ọkọ̀ òun ò mọ̀ wó lójú. òun ní ń wò òun ní. ẹ jẹ́ àfẹ̀síwájú. báyìí tabagun dáadáa wọ́n fi ń ṣe àjẹ tó ń fi kíbọ̀ wọ́n fi ṣe ìbọn àjẹ ọ̀tá ìbọn tọ́ta tẹ̀tù yàtọ̀ fáwọn pòpò tí a bá ti fi ẹ̀tù sísàlẹ̀ ẹ fi àjẹ lé lórí ẹ wá fi ọ̀tá sí ẹ tún fi àjẹ sí tí ẹ bá fi kíní yẹn sí ó sì kíbọn dérí kodò lọ́kàn dànù gbogbo ọ̀dànù ni kíní yẹn ni ó ga díẹ̀ ẹlòmíì ó fi ẹ̀tù sí yóò fi ọ̀tá sí yóò fàjẹ̀ lé nígbà yẹn kíní yìí ni wọ́n ń gún nígbà náà ojú ti mọ́ nísìnyí o so oríṣiríṣi kan ni wọ́n fi ń ṣe àjẹ nísìnyí ṣùgbọ́n ọjà àkókò ni lẹ́yìn ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ni wọ́n tún máa ń lò ó bí kíní ẹ̀yìn wá ti rí kì í kú bọ̀rọ̀. iná ọ̀rẹ́ bọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn kì í bàjẹ́ bọ̀rọ̀ wọ́n kò kán láró mi yọ òun dàgbà jù léyìí lọ ó sì máa kódà arúmiyàn mi ń ga jù mí lọ báyìí ní oṣù ṣùgbọ́n lè yí òun sábà ga jù lé báyìí lọ ṣùgbọ́n ń pẹ́ ju arúmiyàn. oríkè ikú bọ̀rọ̀. ọ̀rọ̀ rẹ̀ gbónúgbó ikú rèé. àwọn tí wọ́n fi irú àwọn irú yóò mọ̀ fi gún ẹ̀tù bọ̀. wọ́n ti ń ṣe é gún ẹ̀tù láàrin ilé ìwà wọ́n fà kàn mí pọ̀ mọ́. wọ́n fà kàn mí pọ̀ mọ́. lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fi ń gbọ́ ẹ̀rí tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. wọ́n lò ó yẹn jìnnà síra wọn náà. inú wọ́n ti gbé ní o eléyìí wọ́n gbà ṣe tí wọ́n ṣe eléyìí fún pọ̀ ṣùgbọ́n eléyìí skat eléyìí ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí àwọn èèyàn ló tààrà mọ́. ẹ bá rí aṣọ ẹlẹ́fíṣí ẹ bá rí àkẹ́kẹ́ ẹlẹ́fíṣí tó tẹ kókè pé kọ́fà ẹ̀tù yẹn àtọ́ta yẹn kó má fi dànù náà iṣẹ́ tó ń ṣe ń bẹ̀ náà ni. ewé kò sí bí òun ṣe ní fi gún ẹ̀tù ìbọn ò lè gbà tí wọ́n bí fi gún. eléyìí tí àwọn ń wò yìí iṣẹ́ rẹ̀ pọ̀. iṣẹ́ rẹ̀ pọ̀.
Yorùbá ń lò dáadáa. Agbonle tán lórí àbá. Ọmọ rẹ̀ ni Ọmọ rẹ̀. olóorun ìta mọ́kànlá olóorun Ọlọ́run wà pẹ̀lú wọn. Àbá lọ gbọ̀dọ̀ ká gbáyé àti lè sọ̀kalẹ̀ ó tẹ̀lé. Adé. òwì ni Ilé mo fi ń gbé lọ́wọ́. Ìgbà tí wọ́n wọ ọ lọ, wọ́n wà sálẹ̀ náà. Àwọn ọdẹ ọlọ́pàá gbogbo kan bẹ́ẹ̀ gbogbo bí ágà kankan wọ́n bì. Tó ṣe wọ̀. Ó ṣe wà fún mi kí ṣùgbọ́n ìlú ṣe kókó náà láti lọ ní ìlú. kọ́ńbẹ̀rẹ̀. Ìlú lè fàájì. Abẹ́rẹ́. Ẹ wọ. fàájì ni ìgbafẹ́. Kí wá wá sùn báyìí. Ó dọ̀la kí tó dìde. Iṣẹ́ ti rí oúnjẹ àtomi. Nẹ́tíwọ̀kì dẹ̀tún wà. Wo ikú fẹ́ pọ̀ tán. wọ́n tẹ̀lé mi ká lọ. Èmi ò lọ o. àdúgbò ṣé kí n padà ní. Lọ́rọ̀ máa ṣí mi ní. Ilé ẹ̀ṣẹ̀ kìíní kí ló lè tó bá wọn. Dára ṣe ta wá ṣe náà. Èdè ibi tẹ́ wọ̀ o. Ibi tá wọ̀ o. Ibi táwọn ò sí wà. Ibi tá wọ̀ fún bẹ́ẹ̀ o. Àwa mọ̀ tọ́sí láti dání. Ìrètí mọ̀ tọ́sí láti dání. Lẹ́yìn sí ẹ máa gba kámẹ́rà. ẹ bá kó sínú yàrá ní á jáde sọ̀rọ̀ rẹ̀ kò tí ì rí mi. Èmi mo máa ń àwọn táwọn bá gbé kọ́dé mi máa rí nínú fún. Ìyẹn dà bẹ́ẹ̀. Ìwọ ọkùnrin kọ́ ni ò lè wọlé. Inú àpáta làwà báyìí o. Ẹ̀rí nǹkan. Àárín àpáta. ilé ìgbafẹ́ nìyí. Ilé ìgbafẹ́. ilé ìgbafẹ́ nìyí. Ẹ̀rí gbogbo ẹ̀ ṣe rí. débi ìkíni kódà a bá wọ yàrá ni a bá kó sínú yàrá ni Bẹ́ẹ̀ni. á jáde sọ̀rọ̀ ni kò tí ì rí mi. ilé ìgbafẹ́ nìyí. wọ́n bá yín jáde nínú mi ṣé àwọn òbí ọ̀gbọ́dọ̀ lọ́dọ̀ wọ́n yàn sí ọ̀gbọ́dọ̀. Ìtọ́pọ̀ ń lú yìí bàbá. Ìtọ́pọ̀. Ìtọ́pọ̀. ní lọ́hùn ibi tí a rí kùtù ìlú kò lẹ́gbẹ́ ìbẹ̀rẹ̀ ìgbà kó ṣe báyìí a ṣe rí àárín ìjẹta rẹ̀ Máìlì ká tó jáde. síbi tí wọ́n lọ Níjọ́ náà wà. nígbà ìwé. Ká tún padà wá. Ká kàn mọ̀ pé a fẹ́ lọ ìdílé. Ẹ pé ọjọ́ tá a fẹ́ ṣe ìpèsè bá fẹ́ sún ilé pé àárín ìwọ̀ mi. Sùwàlà. Ẹja gbàbí jáde. Ká lè gbàbí jáde àti ká gbà jáde. Èyí ti gbàbí. Èyí ló ń wọ̀ ọ̀dà ká gbàbí. Jákèjádò.
Bàbá má fọ agárà. A wà pẹ̀lú yín. A wà pẹ̀lú yín. We dey with you, Papa. A jọ máa wọ̀ ọ́ ni. Tẹ́yìn bá ṣáà ti wọ̀ ọ́. Ká mọ́ pàdé kìnìún. Kò séwu. Tí kìnìún bá wá gan, máa fà á lẹ́nu yà ni. Yóò pa lọ́rọ̀ ni. Ọba ṣẹjọ́ dé sí olóòtú rẹ̀ ní ẹ̀kí pẹ́ lọ́pàá. Ní hòtẹ́ẹ̀lì gbé àdúgbò yìí. Àwọn tó pa ó dànù. Ẹni ẹ̀ mo wí. Ẹ wo tí ní mo ṣe pọ̀ ẹ̀wà tí ní ó gọ̀. Ókè wẹ̀ tí ní orí. Ẹ̀wà tó máa ń pẹ́ jù náà. Ókè olè. No, òun ni òun ló pọ̀ yìí. Òun ló fi ṣe tí a lọ. Òun àìtètè jí náà nìkan. Ṣé máa jẹ́ láàárọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ láti. Bọ̀dá ṣe ń rí nà. 3 hours. Pẹ̀lú iná gidi ni ó. Ẹ ṣe àwọn ọmọ ogun ní ìlú ṣe. Lónà gáàsì èsè. Lónà gáàsì òsì ilé yẹn. Yóò lò sí kejì tó ní jiná. Òtílí, oh God. Mo máa kó bí ṣó ìdíbi òkè yẹn là. Ìpẹta àti fún ìpẹta ilé, ìpẹta oko la wà yìí. So a ti fẹ́ máa gùn kí lọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí a ti dé ìpẹta oko. Ìpẹta oko yìí bẹ́ẹ̀ ni àwọn baba ńlá wa wọ́n máa ń sápamọ́ sí. Tá bá ti di pé ogun ń bọ̀ lọ́hùn níbí ni wọ́n wọ̀. A sì fi gbogbo ẹ̀ hàn yín ibi tí wọ́n wà. Gẹ́gẹ́ bí ihò yẹn wà gẹ́gẹ́ bí ọ̀nà méje, a sì fi méjèèjì hàn yín bó ṣe wà. Tẹ́ bá lè wọ ọbẹ̀, tẹ́ bá lè wọ ẹ sáré àwọn ojú o. Ẹ sáré àwọn ojú o yẹn. A wà pẹ̀lú yín bàmí. Ọlọ́run wà pẹ̀lú wa. Ọlọ́run dúró tì wá. Ọlọ́run sì bá wa ṣe. Ẹ ṣé o. Ẹ yẹ já máa gòkè lọ. A wà pẹ̀lú yín bàmí sẹ́. A wà pẹ̀lú yín. Fún mi ní oúnjẹ tí ti dápá. Tó bá àgbàlagbà. Kárí bàbá. Ricardo bàbá. Wálé sálátà.
Ìkájọ́ ọ̀rẹ́ mi. Ọ̀gá mi ni. Ẹ̀rù mà kò fẹ́ pọ̀ ga ẹ̀. My boss lady. Mo kàn tẹ́jú mọ́lẹ̀ máa bọ̀. Okay. Igi kan ṣọ́ọ̀kì láàrin ètò wa kẹ́sì. Ilé ló dàbí ẹnu ẹja yìí. Ibi òyìn àrí. Bàbá, ẹ kọ̀lẹ́ sà. Èmi ti fẹ́ bọ́. Gbogbo bàtà mi ló ti kún fún yẹ̀pẹ̀. Àwọn ohun tá à ń gbà ìgbọ́n yóò wo ni. Adébọ́sílẹ̀ yẹ padà. Where? Camera. Wọ́n ti mọ̀ pé inú Rex ẹ má lọ fàáfàá o. Rex. Àwọn kí ni? Àwọn kọ́ínkọ́ín. Okay. Yeah. Ẹni tí wọ́n bẹ́nu hò a lè pé orú ọ̀ máa múnú hò nígbà tí ò ní mọ̀ sí atẹ́gùn olè fẹ́ tí wọ́n dàbí alára ṣùgbọ́n tí wọ́n bá rò èké mọ́ wọ́n bí wọ́n wà bí
Agbègbè wọn ní ìkẹlẹ̀ fún pẹ̀lú ìgbòjú wọn mọ̀ bí bẹ́ẹ̀ àwọn fi máa gbé wọ́n máa fi gbé mbẹ́. Ìwọ̀n ò ní fẹ́ kí nǹkan káwọn mọ́ ìta. Agbègbè wọn ní ìkẹlẹ̀ fún pẹ̀lú ìgbòjú wọn mọ̀ bí bẹ́ẹ̀ àwọn fi máa gbé. Àìdébì kan kìí ju ilé ìwé sọ́wọ́ àtẹ̀kùsù tó wá di pélé ẹ̀rọ ìgbòkè ní ọ̀kan. Tá a bá lè rí ní òní a ti ń bọ̀ ń gbẹ̀rùn. Àbá rí lónìí kí la wá sí. Àjọ wà lẹ́nu náà ní bá mi. Kí la wá sí nígbà tí tá a bá kí la ń sọ fún kábíyèsí bí. Ẹ wá gba fóònù kẹ́ fi tán náà. Kékeré kan àná. Ta ló máa kámẹ́rà sí bùkálù ló máa tẹ̀lé wa? Sí kámẹ́rà máa tó máa fún un. Torí pé a ti wá bẹ̀ pé àmọ́rù kàtẹ́ ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sálẹ̀. Sí bàbá yìí, èwo ló ń já gàrí? Ẹ̀dẹ̀bálẹ̀. Má mẹ́rin tí wọ́n bẹ̀rẹ̀ wálé o. A lọ báyìí, a padà lọ báyìí. Ẹ wo bí ṣe dán èyí ó ti mọ̀ pé. A gbàgbé lọ báyìí ni a lọ jáde lókè. Ọjà kò sọ àlà. Ẹ já lọ. Ẹ já lọ bàbá kò sí wàhálà. Pẹ̀lú yín. Wọ́n rò bóyá irọ́ lè yàn pa nígbà tí èèyàn sọ pé kíní. Ní ẹ pé mò ń wọ̀ ni. Bàbá tí ń ṣe hóòtù wa. Àwọn ọgbẹ́ kékeré. Aga. Àpáta. Ẹ̀tàn lọ sára rẹ̀ bí aláǹgbá. Àní ojú àwọn àbọ̀m̀bẹ̀ á ti dé náà wọ́n náà. Ẹ máa lè máa lọ X. Wex. Ẹ máa lọ. Inú ìwò lẹ́yìn. Ẹ wá gbà. Yóò fi wọn jà ní. Gẹ́gẹ́ bí ìtẹ̀ tí wọ́n sọ fún wa. Nǹkan pọ̀ ń bẹ. Ẹ̀ẹ̀kan ṣoṣo nínú àwọn òkúta ń wá káàkiri. Ẹlẹ́yọ̀ padà. Ṣé mo pé tó bá ti pé wọ́n bá ti sọ fún wa tẹ́lẹ̀ ni láti wá wo kalẹ̀ láti máàkì láti ti gbogbo ẹ̀rọ tó lè jẹ́ pé látẹ̀mọ́tò ákẹ́mọ́ lọ straight then fún mọ̀ dájú pé àwọn méjì ló wà ń bì. Ilé ìsìnkú nínú àwọn òkúta ń wá káàkiri. Gbogbo ẹ̀ sì sókun. Àlá lọ́dẹ̀ pé. Òun lọ wá báyìí. Wọ́n gbé Àdáni. Ẹ lè jẹ́ tiẹ̀ fẹ́ wá jókòó ẹ̀. Wá jókòó báyìí sọ̀rọ̀ lé. Ìyá ti jókòó báyìí sọ̀rọ̀ lé. Àwọn tó ń bọ̀ yẹn ni. ẹni ẹ máa ń jáde dì fún Alábàárà ni. bàbá káàdì pé ẹni pásítọ̀ yẹn máa ń bẹ bàbá pé ká fọ̀rọ̀ wá lẹ́nu. Ó máa jáde bí èèyàn. Ọjọ́ kan ó ní wíwú àmọ́kúta ń bì ní àbúrò àṣekínní kẹta ó dọ̀ báyìí ó dáàgò kan ru
wọ́n bá rẹ̀ ní ó dé ló ga ó ní lóde tó ń dà wọ́n láàmú. ẹ jẹ́ tó ti bí èso ń dọ̀ ọ́ láàmú rẹ̀ òkúta tó mú ẹ̀kọ́ yà lọ fún síbẹ̀ síbẹ̀ ẹ̀kọ́ wọ́n yọ sí ọ lóun gbò ìgbà tó dákọ̀ rẹ̀ àti tó kẹta tó dákọ̀ rẹ̀ ó ní wọ́n fẹ́ lé orí òkèrè láti rí àbá tìjà wa o àbá jíjà wá o àbá tìjà wa o kó lè dáa kó lè dáa kó lè à ń sọ ìtẹ̀gbé ayé yín tó nígbà yẹn wá ní wọ́n máa ń bọ́ àbí tó bá ṣe pé ojú alágbára bẹ́ẹ̀ wọ́n máa ń bọ́. àwọn ẹni ń gbé bẹ̀ yẹn o gbogbo bẹ̀ yẹn ipò ní ìwò níbẹ̀ yẹn lọ wọ́n nígbà wọn ti ṣe ni wọ́n kó òkúta ẹ̀rí tí ọ̀pọ̀ òkúta ni wọ́n kó síbẹ̀. bẹ́ẹ̀ ni sà tí wọ́n fi dì. wọ́n fi dé ẹ̀ ká rí pé. ẹ wà bọ̀ rex. ọfọn. ọ̀fọ̀ o yóò gbà yín. gbàkan iṣẹ́ ẹ̀kọ́ wọ̀ wò rẹ̀. eléyìí àti wíwọ̀ ti pẹ́ ẹ filẹ̀. eléyìí lọ́wọ́ tẹ́ bá ti èyí tí n sọ tẹ́ bá ti gùn dé sàlẹ̀. bẹ́ẹ̀ni. ọ wá lọ sàlẹ̀ báyìí. olóòlù lọ sàlẹ̀ báyìí. lọ sàlẹ̀ ní ọ̀dọ́ ni òun ní. ẹ wá tẹ̀lé ti dẹ́wọ́. ẹ̀rọ ẹ tẹ̀lé ti dẹ́wọ́. ẹ má yẹ kó já lọ ẹni sọ̀rọ̀. Hello, please be careful. gbogbo ara nǹkan tí táwa wò lẹ́nu. So this is another place where they pass to from this place and go still move out to the other side, but we can't enter it because it's been long. pẹ̀lú yín dáàdì ojú ọ̀dẹ̀ tá a sọ lẹ́nu. ẹ má fọ. ó ti yá rẹ̀. Àwọn ènìyàn lẹ́gbẹ̀ẹ́. mo wà pẹ̀lú yín sẹ́. Ẹ máa sọ Rex. ó yá rẹ̀ fẹ́ǹsì. Ibẹ̀ yẹn ibi kékeré yẹn làwọn àgbà jáde. You see? So we're going. Bàbá yìí ń di kámẹ́rà jàre. orí mi ti fọ́ o láti ti fọ́ mi. You see? Ṣókò dúdú. Kò dúdú náà bẹ́ẹ̀ náà, wọ́n fẹ́ wọ̀. Ó lọ bàbá. Bismillah. Sorry. Rex. Ẹ máa bọ̀. Màá mú jáde mo ti kọ́fẹ̀ báyìí. Ẹ máa bọ̀ sí ẹ kọjá lọ. Ultimate. ó lè gbà á. ó ti jáde ìyàwó yín ti jáde bàbá. ó kọ ọmọọṣẹ́ mi o. ọmọọṣẹ́ mi á kọ.
Yeah. Yes. Soon, shift dockers. You see? Dockers. Let's go. Egba again. Ko ba la ti di ko ba la ti di. Bó ṣe dún. Ọmọ. Fẹ́ kí ni tọ́dún ẹ tó gbá. Ẹ̀jẹ̀ mi náà wá gbá o. Wow. Ìdèsí ti mí for my body o. Ẹ̀rí bí. Ayo ká tí mo tàbí ara wa mo fẹ́ yí kúrò báyìí. Ọjà ẹ̀dá àgbà láàrin wọn. Ọmọ ẹ̀dá àgbà ìta ẹ̀dá àgbà bí ìdáhùn ṣe rárá bá. Ẹ̀dá àgbà bí ìyàwó sì jẹ. Èyí ló bàtà ni. Ẹ̀dá àgbà bí ìṣẹ̀dá. Bàbá. Ó ti rí iṣẹ́. Kẹ́lí máa. Ibi wo àgbélé ni bàbá. Àgbélé ni bàbá. Kọjá lọ.
Dájú ṣé kò rẹ̀ yín ni? Kò rẹ̀ yín ni dájú. Wàláì, ẹlẹ́dàá mi gbọ́dọ̀ kò ní sọ. Méjì péré la ìjọba ń bẹ yìí. Méjì péré ni. Ó bọ̀ kí méjì. Orí òkè méjì. Méjì péré kì méjì. Yeah. Soon. Lẹ́yìn tẹ̀lé mi ká lọ. Mo rẹ̀ wọ́ ọmọ wọ́n ti rí. Ẹ fún mi ní wò kẹ́ wà láàrin. Ẹ̀rí àwọn àdúrà bẹ́ẹ̀ yẹn ní sọ́ọ̀nù mi rẹ̀ ẹ̀rọ. Ó kú òkè oṣù báyìí táwọn wá sí. After ilé otu kẹyọ kan. Òkè ọ̀kan. Kódà á wọ̀ ọ́n. Ẹ tún lọ jáde síbi kan. Kí ló wà lọ? Bẹ́ẹ̀ kó fi rìn díẹ̀. Kò ní. Ẹ̀rí pílà àwọn àdúgbò fún bó wọ́n pè. Ní bá tó ti wo yìí. Ẹ̀rí pé wọ́n ti ń tún ọmọ fi kọ́fà. Èmi lọ fi kọ́fà. Ọ̀rọ̀ àwọn tó bá ti di olùgbà kínní. Wọ́n di ń bì. Lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n ti di. Nígbà tí ẹ ní ẹ̀yin ò lè tẹ̀lé mi ká lọ. Ẹ̀yí àjàmọ̀ lọ. Iṣẹ́ gbogbo àwọn iṣẹ́ báyìí ẹ̀yìn nǹkan tí mo sọ. Bismillahirrahmanirrahim. Àwa gbàdúrà. Ó lọ. Àdúrà yà sí mímọ́. Bàbá wa ti ń bẹ ní ọ̀run. Tó lọ ni. Ọ̀kan lé. Ọ̀kan mọ rí ní ìsàlẹ̀ tí ń kú sí yín. Ọ̀kan mọ rí ìsàlẹ̀ tí ń kú sí yín. Ṣìgá pọ̀ ń bẹ̀ bí kíní. Mo sì wọ ní ọdún tó yà ń sọ òun. Ẹ pẹ̀lẹ́. Ṣé ìlú ọlọ́mọ gbàjáde? Ìwà náà làwọn gbàjáde. Bẹ́ẹ̀ náà lágbàdo. Ó lọ. Ìgbò ilé yóò dé gbogbo àwọn àmọ́ gbàdúrà ní ilé yìí. Wá dàbí ẹ̀yọ́. Ẹgbẹ́ ọgbọ wa. Mo wà ní ọgbà. Dorcas wọlé. Ó lè wá ọgbọ wa. Ó kò yẹ mẹ́ta ń ta. Méjì náà ni. Lẹ́yìn bàbá. Kìíní sọ fún ìwọ̀n wọlé o. Olúmọ̀ wọlé. Ó yá Dorcas wọlé ní ti. Wọlé. Ó ní méjì náà rẹ̀. Ẹ̀gbẹ̀gbẹ̀ tí ń gbé ní tí ń kéjì yín ní kódà kíni ó dẹ́bi kíni tí àwọn ṣìgá bẹ́ẹ̀ ṣìgá oríṣiríṣi. Àwọn ọmọ ẹrú kúrò ní. Bàbá ẹ̀ kọjá síbẹ̀ kọjá ẹ̀ ní ayọ̀ wọlé. Mo ti fẹ̀yìn wá fún. Sorry. Ọ̀dà yín ràn án lọ bàbá. Gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ, gbogbo àwọn kinní nǹkan tó jáwó ni Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ ṣe mú wa wá síbí ká ní pé Olúmọ la lọ, ká ní Adó Àwáyé la lọ, ibi tó mi wà lórí òkè pàápàá ládàá owó lásán wọ̀bẹ̀. Owó ni. Owó lásán wọ̀bẹ̀ bàbá. Kò í ṣọ̀fẹ́. Àwọn ọmọ ìlú ni wọ́n sì máa ń fi sí irú bẹ̀yẹn tí wọ́n máa ń ṣiṣẹ́ ń bẹ̀. Àwọn èèyàn tún ní bóyá ilé ọtí ni ilé oúnjẹ ni àbí nǹkan kan tó tún máa wà ní àyíká káàkiri. Nǹkan tó fi jẹun gbogbo ẹ̀rìn Ìjẹ̀ṣà waterfall yẹn. Àwọn náà nǹkan àlùmọ́ọ́nì báyìí nǹkan ìbílẹ̀ báyìí náà ni gbogbo nǹkan tó wà ń bẹ̀. Ṣé ó ti yé yín? So gbogbo ìkógòsì yẹn àbí kí wọ́n ń pè gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn owó ni wọ́n fi ń wò. Táwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n ń wá táwọn tó jẹ́ láti everywhere every part of the world náà ti ń wá. Kódà irú àwọn nǹkan báyìí àwọn ọmọ tó jẹ́ ọmọ ìlú gan wọ́n lè dá ilé iṣẹ́ kalẹ̀ tó wọ́n máa ń pè ní tourism company. So irú tourism company yẹn wọ́n máa àwọn tó ti mọ irú bíbá yìí dáadáa wọ́n á ti ṣe fídíò wọ́n á ti ṣe oríṣiríṣi wọ́n á post ẹ̀ sórí Facebook orí àwọn ayélujára yẹn àwọn èèyàn máa rí true rẹ̀ wọ́n lè sọ pé báyìí oṣù tí ń bọ̀ làwọn fẹ́ lọ pé come to travel to explore Adó Àwáyé pé kí wọ́n ṣe àwárí àwọn kan tó wà ní Adó Àwáyé bóyá 30,000 ní ẹnìkọ̀ọ̀kan àwọn èèyàn mọ̀ sọ pé àwọn fẹ́ lọ kódà táyé ọkọ̀ ò ní gba àwọn èèyàn. So ẹ̀yin náà wá wò ká gbogbo nǹkan bẹ́ẹ̀ ni à ń ṣe láwọn agbègbè wa yìí táwọn èèyàn ń wá tí wọ́n ń lọ ẹ wò bọ́rọ̀ ajé wa náà ṣe rí gbogbo kò yé yín bàbá. So gbogbo nǹkan yẹn tẹ́ bá ti dé ìpàdé pẹ̀lú kábíyèsí ẹ̀yin náà ẹ sọ pé àtúnjọ sọ èmi àti kábíyèsí náà máa sọ̀rọ̀. So ẹ tún jọ sọ tí wọ́n bá dé ìpàdé lọ́balọ́ba kí wọ́n tébù rẹ̀ fún state government wípé àwọn nǹkan yìí
kí àwọn ìlú kan gbà kó má jẹ́ pé state government nìkan ló máa ṣe nǹkan yìí tí wọ́n bá ta bá ń dá ìjọba ìpínlẹ̀ nìkan a ní nílọsíwájú. ìgbọ́n orílẹ̀-èdè Ọlọ́run yọ́nú sí wa. Àmín. Bàbá yọ́nú sí wa. Ẹ̀mọ́ yọ́nú sí wa. Bíbélì sọ pé àwọn bàbá jẹ èso àjàrà èyí sì ń kin àwọn ọmọ. Ẹ̀mí máa ṣe wọ́n pọ̀ mọ́ṣẹ́. Ọlọ́run yóò dúró tì yín. Bẹ́ẹ̀ ṣe máa káàkiri nínú ìrìn àjò ayé. Nígbà tẹ́ ẹ̀ bá yẹn ní sí yẹn ní gbégbé léegun. Ní bìbíkùbí. Ní dídàkudà. Ní rádaràda. Ní díjàgbàjàgbà. Ní díjàtijàti. Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Ẹ̀mọ́ yóò wà pẹ̀lú yín. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára ògo tẹ́ ní fún ilẹ̀ Yorùbá. Ìran tẹ́ ní fún Òkè-Ògùn yóò wá sí ìmúṣẹ. Bàbá yóò wá sí ìmúṣẹ. Lójúmọ́ là ń gbàdúrà. Agbonle is one of the northwestern communities constituting Oke-Ogun, the second largest part area of Oyo State, and since morning we have been exploring the different beautiful potentials tó wà ní Agbonle. Pẹ̀lú àwọn dádì wa yìí a ti wọ oríṣiríṣi inú ihò. So in fact there are many beautiful things to build in Agbonle. So and I'm very sure you all can't wait to see it. So this is where we'll be calling it off for today. So adúpẹ́ lọ́wọ́ dádì wa Chief Olowu of Agbonle land and bàbá mi Thomas. So they have been taking us around. Baba Oba Lagbonle. So they have been taking us around. So we want to say a very very big thank you to you pé ẹ ṣé gan àgbà onítọ́lú ilé Ọlọ́run á jẹ́ ká máa rí yín bá. So and ẹ̀gbọ́n sọ ló wọ́n rèé o. So ẹ̀gbọ́n náà ti gùnkè wọ́n ti sọ̀kalẹ̀ wọ́n ti wọ inú wọ́n ti jáde so ó ti rẹ́ everybody. So this is where we'll be calling it off for today. So see you next time. Thank you all. So we are going to. Àti ṣe nǹkan kan láàrin ìlú ó sì tó pọ̀ o. Ẹ ti pé lúwa wa ẹ̀ ṣe ẹ̀kan kì í ṣe méjì bàbá. Ẹ ti rí ẹ̀yìn ó ṣe mẹ́ta. Ibi agbé machine ìdúndé. Nísàlẹ̀ ni. We still have 3 months to go for today. Gbogbo àdúrà wáyé yẹn lọ́ba lọ́bẹ̀ owó lè yàn kí kẹ́tọ́ kù kéèyàn sanwó. Èèyàn sanwó. Èèyàn sanwó. Tí èsì ṣe owó kékeré 2,000 tí ò bá ti jù bẹ́ẹ̀ lọ́gbọ̀n ní ìyàn kan. Ibi omi wà yẹn àbẹ́rẹ́ ẹnìkan mo wo àwọn nǹkan tó wà ń bẹ̀ tó ti bí àti lọ́bẹ̀ alọ́bẹ̀ January ọdún yìí. Torí gbogbo òní táwọn èèyàn ti ẹ̀ka ti ọ̀rọ̀ ti pẹ́ bí Nàìjíríà ṣe rí ni ẹ̀wọ̀n àwa là ń ṣe é fúnra wa kò sí pé báyọ̀ nìkan ní sponsor wa. So January ẹ̀ka ti lọ sí ẹ̀ka ti bẹ̀rẹ̀ àti wà á ti ṣe díẹ̀ ní January àti introduction ní January. So ó wá ẹ̀ka ti wọn mú lọ́yọ̀ kọ̀ọ̀kan láti ìgbà yẹn náà gàtí ààyè gbogbo bẹ̀rẹ̀ tí a bá lọ báyìí ló gbó ni tí ò sí pé bẹ́ẹ̀ àwọn ni wọ́n ní kọ̀ọ̀kan. Wọ́n ti ṣe káàkiri ó ti wà káàkiri ayé náà. Gbogbo nǹkan táwọn olówó wa náà wà lọ kó owó káàkiri gbogbo ẹ̀ náà bákan náà ni. Odò ní ìgbà bẹ́ẹ̀ tẹ́ kí kì í fi pé natural ní tẹ́ kí àwọn òyìnbó ló ṣe artificial ni. Ẹ̀yin náà ìwọ bókè ṣe wà ń sìn irú àárín yẹn wọ́n lè ṣe bíi tẹ́ẹ̀sì bókun ni. Tẹ́ẹ̀sì ṣe bókun mo pé Ọlọ́run ló dáa ó jẹ́ pé iṣẹ́ owó ìrìn àjò tí wọ́n ti ẹ̀yin náà ìwọ tó ní máa dín ìlú wà.